gbádùn mi báyìí. Ya habibi lam yazal. Yasidil quluba mahabbatan wa naima. Yasidil quluba mahabbatan wa naima. Bàbá wa Sàkàfí ń fojú tíjà pa fi wo ọmọ rẹ̀ wọ́n fi ń wò mí. Masalakitun nahajahu wa sabilahu sallu alayhi wa sallimu taslima. Sallu alayhi wa sallimu taslima. Oh, o ṣeun. Kàlíkẹ́ ìdìdìkìrúkà. Ahadithu an darbi dufi. Ya habibi. Bàbá wa Sàkàfí file salati lẹ̀ ní ìṣẹ́jú kan. Yasidil quluba Ẹbí yóò kó fún wa. wa naima. Ntí ó jẹ gbó láti ìjọ yìí, àníyàn dáadáa ni. Ya sayyida thaqalayni. Ẹlòmíì kò tó, ẹlòmíì ò tí ì tọ́jú orí yìí, kò lè rìn mọ́. Usida makani tawan. O ṣeun. Wa maqama izzi fi nufus azima. Tí wọ́n bá ń kàkò yín wípé ìlú lílù kódà, ẹ wá gbọ́ ohun tó ń ṣe Ọlọ́run sọ. Níjọ́ tí wọ́n lùlù níwájú ẹ̀. Ya man salakitu. Ẹ gbọ́ ohun tó ń ṣe Ọlọ́run sọ. Níjọ́ tí wọ́n kọrin níwájú wọn. Ya man salakitu. Ìtì ẹ̀ ń dákọ̀ ànábì ẹ̀ yíra padà. وسبيله حدثنا هشام بن عمار سنا عيسى بن يونس سنا عوف عن ثمامة بن عبد الله عن أنس بن مالك أن النبي صلى الله عليه وسلم من مر ببعد المدينة فإذا هو بجواري بضربين بدفهن ويتغنين. كالجيث ذكرك. Àwọn tí wọ́n gbà jíṣe yẹn wà nù kà síwájú. يا حبيبي لم يزل. Wọ́n ló ń ṣe Ọlọ́run Muhammad wọ́n lọ láwọn apá kan ní ìlú Medina. يسقي القلوب محبة ونعيما. Nígbà tí wọ́n wá dé àdúgbò kan, wọ́n wá rí àwọn kan, wọ́n ń kọrin, wọ́n sì ń lùlù. Ìlú náà ní agbára. يا سيد الثقلين. Bí àwọn tí ń lùlù yẹn, bí wọ́n ti rí ó ṣe Ọlọ́run, ọba yí orin wọn padà. يا سيد الثقلين. Wọ́n ní nahanu jiwarun min banina jari ya habasa Muhammadun min jari. نحن جوار من بني نجار يا حبذا محمد من جاري. Wọ́n yí orin tí wọ́n ń kọ wọ́n yí padà, wọ́n bẹ̀rẹ̀ sí ní lu ìlù sí. نحن جوار من بني نجار من بنينا جاري يا حبذا محمد من جاري. نحن جوار من بني نجار يا حبذا محمد من جاري. Wọ́n ní àwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. نحن Wọ́n bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pa nẹ́bí ará àdúgbò àwọn ni. نحن جوار من بني نجار يا حبذا Wọ́n محمد. láwọn dúpẹ́ fọ́lọ́run, ipò ń ṣe Ọlọ́run nínú ìlú àwọn Màdínà yìí. Àwọn dúpẹ́ pa nẹ́bí ará àdúgbò àwọn ni. Ẹ wá gbọ́ sáà ànábì wa sọ fún wọn wípé ànábì ní ya'lamu Allahu inni la uhibbakunna. يا سيد الثقلين. Ànábì ò takò wọn, ànábì ò ṣépè fún wọn, ànábì ò bú wọn. Ànábì ní Ọlọ́run dandan mọ̀ wípé èmi ànábì nífẹ̀ẹ́ yín pẹ̀lú tẹ̀sẹ̀ yìí. يا
wọ̀dúf nínú Ibn Majah àdìsí 1899 ọba ọ̀rọ̀ tí mo sọ yìí ń bẹ kí o kò máa gbé àìkótó kótó kí n tó wá lọ bí tọ́wọ́ mà pé ìlú náà ti tọ́. يا سيدنا مميدنا مرشدنا لله محمد طه رسول الله الله مميدنا مرشدنا لله محمد طه رسول الله. àwọn onílù yìí bẹ̀lẹ̀ wọ́n sì wọ́n ti kọ́ wọ́n ń da yẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ yìí. Mumiduna Mumiduna Murisi wọ́n dàgbà nábì lẹ́ o tún wá káwọ́ kalẹ̀ o wá ṣe bí ẹ̀jú. Muhammadu Taha Rasulullah. Kàlíkẹ́ ibi dìkìrúkà yà habibi lámúyẹ̀sán. Ẹ̀jẹ̀ bàbá gẹ́gẹ́ ni àwọn ni wọ́n ṣe kẹsẹ́ẹ̀tì ní part 1 part 2 ọlọ́run wọn láti tóbi ọlọ́run ọmọ náà ọlọ́run máa pa bàbá wa lójú ọlọ́run wọn láti tóbi ọlọ́run wọn là bá wa àṣẹ àbẹ̀lẹ̀fàtà ìgbàkànfí àtàwọn tó bá ń wájú àtàwọn tí ń bẹ̀rẹ̀ ọlọ́run gbogbo wọn lọ́dún bárúkà. Táyọ̀ kọ́kọ́ rà á. Wọ́n ní eye tí bàbá wa yá ṣe àlùkòlù bí. Èyí tó bá ní káwọn ó rà á làwọn ó rà á. Ọ̀ya ẹ bá ń lọ fún bàbá. Mahabbatan wa na'ima ya man salakitum lahajahu wa sabilahu sallu alayhi wa sallimu taslima. Sallu alayhi wa sallimu taslima.